níwọ̀n kẹ́bẹ̀rù Ọlọ́run ẹ̀rù máa níwọ̀n kẹ́bẹ̀rù Ọlọ́run ẹ̀wọ̀wọ̀ máa níwọ̀n ẹ̀bẹ̀rù Ọlọ́run Allahu Akbar ẹ̀wọ̀wọ̀ máa níwọ̀n ẹ̀bẹ̀rù Ọlọ́run ẹ̀wọ̀wọ̀ máa níwọ̀n kẹ́bẹ̀rù Ọlọ́run ẹ̀wọ̀wọ̀ máa níwọ̀n kẹ́bẹ̀rù Ọlọ́run Ọlọ́run ló kúkú lò ẹ̀dá ṣe sòrò ẹ̀wọ̀wọ̀ máa níwọ̀n kẹ́bẹ̀rù Ọlọ́run. Àní ẹ̀wọ̀wọ̀ máa níwọ̀n kẹ́bẹ̀rù Ọlọ́run ẹ̀wọ̀wọ̀ máa níwọ̀n kẹ́bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run ló kúkú lò kẹ̀dá ṣe sòrò ẹ̀wọ̀wọ̀ máa níwọ̀n kẹ́bẹ̀rù Ọlọ́run. ẹ bá mi wí pé ẹ̀wọ̀wọ̀ máa níwọ̀n kẹ́bẹ̀rù Ọlọ́run ẹ̀wọ̀wọ̀ máa níwọ̀n kẹ́bẹ̀rù Ọlọ́run. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba àná ọba òní ọba elétò gbogbo ìgbà ọba tó tò àlámàrí wa síbi tọ́tọ́ ó tò àlámàrí wa síbi tó yẹ ṣùgbọ́n àwọn ọmọ ànábì Adam àfi Ọlọ́run ọba sáàyè tó yẹ ọ wà Ọlọ́run ọba àṣáájú ni lórí gbogbo àlámàrí ṣùgbọ́n níbi abáyédélé nìyí ààyè tó yẹ ká fọ Ọlọ́run sí la fowó sí bẹ́ẹ̀ sì ni owó lè sùn èṣù mà lówó owó wá pàtàkì lọ́dọ̀ wa jọlọ́run ọba tó dá wa lọ bàbá wo bí a bá àlámàrí wa dé lórílẹ̀‐èdè yìí ẹ wo ní táwọn olówó ń tún dáwò fún wa báyìí àní wọn ó ṣètò owó wa káwọn ọmọ wọn má ṣe wàhálà lọ ìlú òkèèrè mọ́ wọ́n tún wá ń bára wọn jiyàn nítorí owó tí a ń kó pamọ́ wọn ò fẹ́ kí tálíkà ó dàbí àwọn ọba ètò sí lọ́lọ́run ọba tó mọ gbogbo rẹ̀ tò bọ́ọ̀bá lọ́wọ́ ọ̀hún tán dákun kọ̀ wá ní tẹ́ni bọ́ọ̀bá lọ́wọ́ ọ̀hún tán kọ̀ wá ní tẹ́ni ẹ̀yin ọmọ ìyá mi lórílẹ̀‐èdè yìí ẹ jẹ́ á mú ìfi owó kúrò lẹ́mìí wa ẹ jẹ́ á fẹ́ràn Ọlọ́run tó jẹ́ kó ń lò ní wa ẹ má jẹ́ á gbàgbé ẹni ó ní wa bá a bá gbàgbé ẹni ó ní wa tá a bá bọ́ sọ́wọ́ owó àbọ́ sọ́wọ́ èṣù bá a bá bọ́ sọ́wọ́ èṣù ńgbà náà ládùn olówó torí pé èṣù lówó owó lè sùn bá a bá wo ọ̀rọ̀ anábì Musa aleyhi salatu wa salam anábì Musa ń pe àwọn èèyàn rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ tó ń sọ ní Al-Qur'ani fún anábì wa Muhammad báyìí pé bàbá a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم ما شاء الله ما شاء بسم الله الله الرحمن الرحيم الحمد لله الحمد لله قال موسى لقومه يا الجلال والإكرام استعينوا بالله واصبروا الله إن الأرض لله يورثها من يشاء من عباده الله أكبر كبيرا والعاقبة للمتقين لا إله إلا الله والعاقبة للمتقين الله ni ìwọ àná Muhammad قال Ànábì Mùsá ló pe àwọn èèyàn rẹ̀ ń gbórí pé wàhálà ń
wọn pọ̀ wọ́n wá ayé ju ọlọ́run ọba tó ṣẹ̀dá wọn lọ. Qala Musa liqawmihi. Ànábì Musa wá pa àwọn èèyàn rẹ̀ gbẹ̀yìn èèyàn mi. Ista'inu bis-sabri. Ẹ dákun ẹ bọ́ lọ́n dúró ẹ dúró tọ́ lọ́hùn. Ista'inu billahi wasbiru. Ista'inu Allahu akbar kabir. Allahu akbar kabir. Wọ́n ní ta'inu billah ẹ bọ́ lọ́hùn ọba dúró ọlọ́hun ni ẹ gbẹ́kẹ̀lé ọlọ́hun wasbiru kẹ́ẹ̀sì ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ wàhálà tó ń ṣe yìí pọ̀ bàbá. Ọ̀rọ̀ tí Ànábì Mùsá ń sọ fáwọn èèyàn rẹ̀ nìyẹn ọ̀pọ̀ ista'inu billahi wasbiru. ẹ bọ́lọ̀ ń ọba dúró ká ẹ ṣe sùúrù o. Ista'inu billahi. ẹ bọ́lọ̀ ń ọba dúró rẹ̀ dúró tọ́ lọ́hùn ẹ máa retí oore tí ń tọ̀dọ̀ ọlọ́run ọba bọ̀ ẹ sì ṣe sùúrù. Ista'inu billahi. ẹ má wọ owó lọ́nà tí ó gbàgbẹ̀mí yín ẹ má wọ owó lọ́nà tí ó fi run ilé ayé yín. Ista'inu billahi. ẹ má fi ìyàwó wọ́wọ́ ẹ má fọmọ wọ́wọ́ ẹ má fi nǹkan ara yín wọ́wọ́. Ista'inu billahi wasbiru. ẹ ṣe sùúrù o ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èmi náà ń pè yín o pé ẹ ṣe sùúrù o. Ista'inu billahi. Allahu akbar kabira. ẹ ṣe sùúrù ẹ dẹ́kun torí ọ̀nà tá à ń fi ń wọ́wọ́ lórílẹ̀-èdè ilé àbá ńgbà táwọn bàbá wọn ò lówó tí wọn ò lówó ń jọ wọn gbádùn ayé èwo la wá lówó tán tí ò sí gbádùn ń bẹ̀ báyìí. Allahu akbar kabira. Ista'inu Ya salam, ya salam. billahi wasbiru. a ní ẹ ṣe sùúrù ẹ dúró pẹ̀lú Ọlọ́run. Innal arda lillahi. ẹ lè kólé ayé tán ilé ayé pọ̀. Innal arda lillahi. ilé Ọlọ́run lọ kárin ni kò lópin. gbogbo ẹjọ́ tí ń ralẹ̀ bàbá ń gbòòrò tí ń ralẹ̀ dé ẹjọ́ tí ń ra èmi ni pọ̀ ń ra láàrin Èkó sí Ìbàdàn Abẹ́òkúta nǹkan kò Òṣogbo Ẹdẹ ló ti ń ralẹ̀ ó tí ìwọ ara rẹ̀ sọ́jà àánú gbólọ́nà Màdúgùrí ọ̀rọ̀ ètí ìwà bẹ̀ gbogbo owó rẹ̀ ò tí ì dọ́dọ̀ ẹ̀bẹ̀ yẹn náà ilé Ọlọ́run fẹ́. Innal arda lillahi yurithuha man yasha'u min ibadihi. ẹni ọba wọlọ́run ọba ní jogún ilẹ̀ náà fún ẹni ọba wọlọ́run ọba ní jogún ayé fún mọ́wulẹ̀ wáyé mọ́yá má ṣe wàhálà máa. Innal arda lillahi. Allahu akbar kabir. yurithuha man yasha'u min ibadihi. aago mẹ́rin òru ló ń jílé kò mí aago mẹ́rin òru o ti jí o ti wẹ̀ o ti kún torí ege ló lọ fẹ́ rí njẹ́ o ti ń ṣe wàhálà òun èlò lórí owó ọ̀hún tó o kó jọ ebi yóò padà tán náà ni bọ́ọ̀ bówó ọ̀bá tán ìwọ tó o lówó ọ̀tàn. Innal arda lillahi yurithuha Allahu akbar kabira. yasha'u min ibadihi. ilé Ọlọ́run ọba fẹ́ lọ ẹni ọba wọ Ọlọ́run ọba ní jogún rẹ̀ fún ẹni Ọlọ́run bá ní olówó ní olówó. Wala akibatu. Allahu akbar. lil muttaqin. Ọlọ́run wala akibatu lil muttaqin ìwọ sáájú ẹ̀dá Muhammad ẹni tó ń bá wo èmi Ọlọ́run gbogbo àwọn èèyàn tí wọ́n bá lè ṣe sùúrù tí wọ́n lè bẹ̀rù èmi Ọlọ́run lórí bí mo ṣe kìlọ̀ yìí àwọn oníyẹn ni wọ́n lẹ́yìn àwọn ni wọ́n lẹ́yìn rẹ̀ àwọn ni wọ́n sọ̀ka bíire. Allahu akbar kabira. ayé ọ̀rọ̀ wọn lọ́rùn àlìkíyàmọ̀ ọ̀rọ̀ wọn lọ́rùn. ìkìlọ̀ ní látọ̀dọ̀ Ànábì Mùsá sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ o. Allah. Innal arda lillahi yurithuha man yasha'u min ibadihi. mélòó lọ fẹ́ múnú ayé ẹni ọba wọlọ́run ní jogún rẹ̀ fún. Innal arda lillahi Allahu akbar kabira.
ẹni ó kọ́lé London tó kọ́lé Amẹ́ríkà tó kọ́ sí Nàìjíríà tó kọ́ France eléyìí ló wù ọ́ ronú ń gba pé ìjọ́lọ̀ ń kọrú ẹ̀ mọ́ ọ ìwọ náà wá fẹ́ dàbẹ́ ọwọ́ afẹ́ dàbẹ́ lọ wá ń wá owó ní gbogbo ọ̀nà ló fi wá ń wọ́wọ́ ọ̀kọ̀ọ̀kọ̀ kọ́ bàjẹ́ ọ̀kọ̀ọ̀kọ̀ owó ẹbí jẹ́ ọ̀kọ̀ọ̀kọ̀ wá owó lọ́nà táwọn ọmọ rẹ̀ òfin ní rókọ rẹ̀ lò láyé Allahu Akbar. nítorí pé wal aqibatu lil muttaqin. àwọn tó bẹ̀rù Ọlọ́run nìkan ni wọ́n nígbẹ̀yìn rẹ̀ o. àwọn tó bẹ̀rù Ọlọ́run nìkan ni kí wọ́n retí oore òní Ọlọ́run. àwọn tí a bẹ̀rù Ọlọ́run ni wọ́n rí bí ire sọ̀kà. Wal-aqibatu lil-muttaqina. Ya zal jalali wal ikram. Wal-aqibatu lil-muttaqina. àkọ́kọ́ náà Ọlọ́run ní òun Ọlọ́run ọba nínú ọ̀rọ̀ rẹ̀ míì ó lóhun Ọlọ́run ọba òun gbé àwọn nǹkan mẹ́jọ sí igbá ayọ̀ ọmọ ànábì Adam tó pé náà ni wọ́n máa dà wá láàmú láàmú wá láyé ní tó ń sọ láàyè mí fún àná Muhammad. Allah. Zuyyina lin-nasi. Allahu akbar kabira. hubbu shahawati minan nisa'i wal-banina. Ya salam. wal-qanatiril muqantarati. Allahu akbar. min-adh-dhahabi wal-fidda. La hawla wala quwwata. wal-khaylil musawwamati wal-an'ami wal-harthi. Illa bika ya Allah. ذلك متاع يا سلام. الحياة الدنيا. الله أكبر. والله عنده حسن المآب. Allah ni wàá sáájú ẹ̀dá Muhammad. زين للناس. Allah ni mo ti kó wàhálà mẹ́jọ síwájú ọmọ ànábì Ádámù kí wọ́n máa rán. زين للناس. wọ́n máa wàhálà wọn. زين للناس. mo ti kó nǹkan tí ẹ̀mí wọn máa wá káàkiri mo ti kó mẹ́jọ síwájú wọn tí wọ́n máa jẹ́ wàhálà fún gbogbo ọmọ ànábì Ádámù. زين للناس أفيلورو. حب الشهوات من النساء. àwọn nǹkan méjèèjọ yìí bó wọ́n bá ti ń bẹ lọ́rọ̀ wọn máa wà la ilaha illallah. زين للناس حب الشهوات La ilaha illallah. من النساء. Ọlọ́run lára nǹkan tí mo ní yọ́ máa dààmú ẹ̀mí yín tẹ́ máa lépa rẹ̀ káàkiri àkọ́kọ́ ń bẹ inú nǹkan mẹ́jẹ̀ẹ̀jọ náà. حب الشهوات من النساء. gbogbo ohun tí ó máa wá wù yín láyé àkọ́kọ́ bẹ́ẹ̀ bá lọ́rọ̀ obìnrin tó dá alẹ́ máa wá káàkiri. حب الشهوات من النساء. nínú àwọn nǹkan tẹ́ ẹ máa fẹ́ tẹ̀mí yín ó máa ṣe wàhálà lórí obìnrin rí jà kọ̀ọ̀kọ́. والبنين. àwọn obìnrin tó kún èkú omi ọwọ́ àwọn ọmọ زين للناس حب الشهوات من النساء. àwọn obìnrin tó jẹ wọn ò bóra ń ti fọwọ́ pupa látòkè délẹ̀ ni. حب الشهوات. bọ́ ọ bá gbé wọn sínú pálọ̀ ìmọ́lẹ̀ ara wọn ó sì máa hà. ẹyinjú wọn wà dàbí ẹyinjú ẹlẹ́yin bí ẹyinjú tọ́lọ̀ ń ròyìn pé ẹyinjú àwọn obìnrin tá a lò lálùkìyámà àwọn ẹlẹ́yinjú gẹ́ ẹyinjú wọn máa wá tàn kẹ́nẹ́kẹ́nẹ́ la ilaha illallah. زين للناس حب الشهوات من النساء. Ọlọ́run níbẹ̀ bá lọ́rọ̀ obìnrin lẹ́kọ̀ọ́kọ́ máa wá kiri obìnrin tó dáa. حب الشهوات من النساء. obìnrin tó gbẹ́ bọ́ ọba gbé sínú mọ́tò ẹni tó wà nílẹ̀ ẹlẹ̀ yóò sì máa dààmú ọjọ́ kejì ló dáa tó. ẹnìkan ló sì fẹ́ yìí. Ya zal jalali wal ikram. زين للناس حب الشهوات من النساء. Ọlọ́run níbẹ̀ bá lọ́rọ̀ obìnrin lẹ́kọ̀ọ́kọ́ máa wá káàkiri àwọn tí a ní bọ́ọ̀dì àwọn obìnrin tó ní bọ́ọ̀dì tó ṣe é wò la ilaha illallah. حب الشهوات. òbúra àtẹ̀sí àtòrí àti gbogbo ẹ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ nílẹ̀ ni. حب الشهوات. Allahu akbar kabira. من النساء. Ọlọ́run níbẹ̀ bá lọ́rọ̀
obìnrin fúnra ara rẹ̀ pààyàn ní. èṣù lówó owó lèṣù èṣù lówó owó ló fi máa wárú obìnrin bẹ́ẹ̀ káàkiri gbogbo obì ọba wà lọ́wọ́ wa lọ làyà bọ́wọ́ rẹ bá wá jàjà tẹ́ tọ́ bá dọ́wọ́ rẹ tán ẹ wà jọ máa lọ ìlú òyìnbó ọlọ London ọlọ bọ́bá kò ń fẹ́ ṣe shopping lásán London lọ́ọ̀lọ́ ó ti London bọ́ Amẹ́ríkà ọlọ Bangkok gbogbo ohun tí yẹ ọ̀ṣọ́ lọ́ọ́ rà fún àpótí òkun làyà ìlọ́gbà. ara èsù tó wú jẹ́ nìyẹn o a lè ṣe nǹkan wọ̀nyí fún obìnrin tá a rí tó dá àyàfi kó jẹ́ kó a lówó lọ́wọ́ lẹ́yìn ìgbà yẹn ń kọ́ ọlọ́mọba wa sọ̀wọ́ fún wa máa wá bímọ kò sí ọmọ tá a ní bí ábí tó kún bọ̀ ábí àbọ̀dé mọ́kà á kọ́ àwọn ilé ńláńlá á máa kọ́ àwọn àlàyé àwọn ọmọ àwọn tá àwa lábì lọ́ọ̀yà ábí dọ́kítọ̀ àwa náà látún bí adájọ́. Allahu akbar kabira. Bàtà bá lówó tán la máa wá fi ọmọ kọ̀ọ̀kan á máa fi ilé kọ̀ọ̀kan sọrí ẹ̀ pé ọmọ ilé tá a fẹ́ sí yìí ó yẹ ká fọ ọmọ kan ká fi sílé náà kọ́ máa jọ láǹsílé. Allahu akbar kabira. Allahu akbar kabira. Lẹ́yìn ìgbà yẹn ń kọ́. من الذهب والفضة. àwa máa wá owó dọ́là a máa kó owó dọ́là gbogbo ntọ́ bá jẹ́ dọ́là Amẹ́ríkà ni ó máa gbé gbogbo ntọ́ bá jẹ́ pounds London ni ó máa gbé àwọn euro àwọn la ilaha illallah. والقناطير المقنطرة من الذهب والفضة. àbá wá jáde tá a pa ń lo òde tí bàbá wa lò ní àwọn akó owó sápá ọ̀tún akó sápá òsì olórin ọ̀wá ní tíìkì ọ́ tó fi máa fojú sọ̀rọ̀ fún lọ́hùn pé ó rí mi ní Allahu akbar. والقناطير المقنطرة من الذهب والفضة. gbogbo owó pátá la wà ní lọ́wọ́. من الذهب والفضة. من الذهب والفضة. lẹ́yìn ìgbà yẹn ń kọ́. mi ò gbọ́n tó wé o. والخيل المسومة. níjọ́ àná lọ́lọ́run sọ yẹ pé àwọn ẹwà máa ní àwọn àbáka ẹ máa ní àwọn ẹṣin tó rẹwà. àwọn agẹṣin mọ́ lónìí ó wá kó àwọn mọ́tò tẹ́lómi ọ̀ yanú lẹ̀ lẹ́sẹ̀ títì tí ò ní mọ̀ pé òun já tó wọ́n mọ̀ wá bílẹ̀ pé ìyá mọ́tò ti lọ yìí náà ní òrírí ni àbí àwọn ọmọ jì àwọn end of discussion. والخيل المسومة. àwọn MNA. والخيل المسومة. Allahu akbar kabira. والخيل المسومة. wọ́n ní amú ẹnìkan nú ara àwọn olófin wọ́n ní amú wọ́n wá dénú ọgbà rẹ̀ wọ́n wá ka mọ́tò tí mẹ́mẹ́ ọ wá dọ́gbọ̀n ọ̀kan kan ò sì papọ̀ mọ́ra wọn la ilaha illallah kí ló fẹ́ fi ṣe ń bẹ àníṣe èṣù lówó owó lè sùn. والخيل المسومة والأنعام. bàbá wa lọ́wọ́ tán gbà náà àmà wá ní àwọn ọgbẹ́ ẹranko. والأنعام. a ní bí agbẹ́ ń sin màálù a ní bí agbẹ́ ń sin wúrẹ́ a ní bí agbẹ́ ń sàgùtà. Allahu akbar kabir. àwa àdá oko lọ lóríṣiríṣi àwọn èso àwa wà la ilaha illallah. يا ذا الجلال والإكرام. ذلك متاع الحياة الدنيا. ذلك متاع الحياة الدنيا. ذلك متاع الحياة الدنيا. ذلك متاع الحياة الدنيا. gbogbo ntí mo kà kalẹ̀ fún ìwọ̀n yìí tó fi gbẹ́dọ̀ ayé wọn ayé nìkan ló mà. gbogbo ẹ̀ pátápátá òṣò
ọ̀ṣọ́ ayé ni ẹ lò fúngbà díẹ̀ kẹ́ ẹ kú òun bẹ̀ ni gbogbo owó tá a fún yín ọ̀rẹ́ yọ tán ìwọ tó lówó ọ padà tán ebi jọ kan ló ń kówó jọ ọ̀tún òbí owó máa ọmọ pé oko jọ ni yóò sì padà tán náà ni yóò lọ náà ni bí wọn bá jẹ́ pé wọn náà lọ. Ya salam ya salam. Wallahu indahu husnul ma'ab. Ọ̀dọ̀ Ọlọ́run nìkan ló rẹwà, ọ̀dọ̀ Ọlọ́run ni ibùgbé tó dáa wà, ọ̀dọ̀ Ọlọ́run ni ààyè tó rọrùn wà. Bá a bá wo àlámọ̀rí la ilaha illa àníṣe owó lè sùn èṣù lówó. Dhalika mata'ul hayati dunya. Allah. Allahu akbar kabir. Allahu akbar kabir. Mo sọ fún wa níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé èṣù lówó owó lè sùn. Kálí bá a mọ̀ pé èṣù lówó. Ọba àlú kan ó jẹ́ olówó ọba lòun fúnra ara rẹ̀. Ọba àlú ni ọwọ́ á bí ọmọbìnrin ẹyọ kan. Ọmọ ẹyọ kan tó bí la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam Ọlọ́run parí ẹwà sára rẹ̀ ẹyọ kan náà sì lọ́lọ́run fún gbogbo àwọn èèyàn ní wá wá pa fẹ́ fi ọmọbìnrin oníkòsọ́nà gbogbo àwọn tí ń wá yóò kọ́kọ́ wò wọ́n látòkèdè lẹ́nu pé ó tóru ọmọ mi ìfẹ́ ó tóru ẹ̀ la ilaha illallah Allahu indahu husnul ma'ab. Ya Jalal al-Ikram. Allahu indahu husnul ma'ab. Ànígbọ́ Ọlọ́run sọ pé suyina linnasi ubu sawati. Suyina linnasi ubu shahawati minan nisa. Bá ti lówó lọ́wọ́ obìnrin rẹ̀ lákọ̀ọ́kọ́ máa ń wá kiri. Wal banin. A sì máa wá wọn ọmọ tó pọ̀ ńbẹ̀. Wal qanatiril muqantarati. A sì ní gbogbo àwọn owó oríṣiríṣi gbogbo ẹ̀ láàyè gbogbo denomination owó tí a ń lò lágbàáyé la gbọ́dọ̀ ní. Allah. Wal khaylil musawwamati. Àwọn mọ́tò tó ṣe é máa wò dáadáa gbọ́dọ̀ ní. Wal an'ami. À ń lo bàtà gbé máa ń sin ẹran. Wal harfi. La ilaha illallah. Dhalika mata'ul hayatid dunya. Ọlọ́run ní ọgbẹgbẹ ìgbádùn ayé lásán ni atẹ́gùn ni yóò lọ lẹ́sẹ̀kẹsẹ̀. Wallahu indahu husnul ma'ab. Allah. Wallahu indahu husnul ma'ab. Tó bá mi wí lẹ́ẹ̀kan sí wallahu indahu. Allahu akbar kabir. Allahu akbar kabir. Wallahu indahu husnul ma'ab. بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي وما نحن بمسبوقين adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa Ọlọ́run jẹ́ pẹ́ fún wa ẹ ti ń ṣe wáàsí lórí ọ̀rọ̀ wáàsí káàkiri ọjọ́ ti pẹ́ àmọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń bá wa sọ ẹ ṣàlàyé fún wa pé àṣetán ó ní ọfà mẹ́wàá tí máa ta mọ́ọ̀yàn nínú àwọn ọfà mẹ́wàá yìí èwo ló wá burú jù tá a lè máa sá fún bàbá wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. lóòótọ́ ọfà mẹ́wàá ni ó ń bẹ ní ọwọ́ Ṣẹ̀tán ó bá ta mẹ́jọ Ọlọ́run lè là àyàn ńlẹ̀ ṣùgbọ́n méjì kan ń bẹ tí ò gbọ́dọ̀ ta máàyàn ló bá ta máàyàn bíbọ́ ń bẹ èèyàn tọ̀ ó kù sọ́wọ́ Ọlọ́run
àkọ́kọ́ ń bẹ ní owó ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní obìnrin. Àwọn ọ̀nà méjì tí èṣù gbé lágbára ni ẹni Ọlọ́run bá wà lànà méjèèjì náà tó àjẹ́ pé Ọlọ́run là kó lọ́wọ́ èṣù. Bá a ti sọ pé èṣù lówó owó lè sùn tá a sì rí pé kò ṣeé má ní torí owó la fi kọ́lé, owó la fi ń ra mọ́tò, kódà owó la fi ń ra aṣọ tá à ń wọ̀, owó ní ó ra bàtà. Owó yìí náà la sì fi ń jẹun. Bá a bá wò dáadáa, wọ́n bá jẹ́ pọ̀ wọ́ ọ̀wọ́n bá kí a fi owó jẹun, ká fowó ra aṣọ, ká fi ra bàtà, lẹ̀dá bá dúró lé lórí yóò ṣàǹfààní fún un púpọ̀ láyé. Kó máa wá retí àánú Ọlọ́run lọ́nà àbí tá àánú rẹ̀ ó tó ti wá. Eléyìí ni a fi sọ pé ó dọ̀ranyàn ká sá fún wíwá owó lọ́nà tí ò dáa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Lórí ọ̀rọ̀ tá ń bá bọ̀, nígbàtí Ọlọ́run ọba ń ṣe àlàyé ọ̀rọ̀ wa fún wa nínú Al-Qur'ani pé وجعلنا لكم فيها معايشا Allah ومن لستم له برازقين Allahu Akbar kabira. ومن لستم الله أكبر له كبيرا. برازقين mi ò gbọ́n tó wí o. وجعلنا لكم فيها معايشا Ọlọ́run láwọ Ọlọ́run ọba wa fúnra ara wa àwa náà àwa la kó yín sínú ọlá àwa la fi ara rọ̀ yín. وجعلنا لكم فيها معايشا àwa la gbáyé lẹ́yìn lọ́wọ́ la ní ẹ máa jẹ́. وجعلنا الله أكبر كبيرا. لكم فيها معايشا Ọlọ́run ní gbogbo ìgbádùn tí ń bẹ wọ̀nyí tí mo kó tì yín lọ́rùn èmi ni mo kó tì yín lọ́rùn. ومن لستم له برازقين owó tẹ́ ẹ ní lọ́wọ́ ẹ̀yin kọ́ lẹ sí. ومن لستم الله له أكبر كبيرا. برازقين ẹ̀yin kọ́ lẹ ní owó tẹ́ ẹ ní lọ́wọ́ ẹ̀yin kọ́ lẹ sí. ومن لستم ẹ̀yin kọ́ lẹ sí èmi lèmi ní nǹkan mi. له برازقين bẹ́ẹ̀ bá jólówó lónìí èmi Ọlọ́run ọba ni mo sọ yín dolówó. ọlá tẹ́ ẹ ní èmi mú fún yín, ipò tẹ́ ẹ ní èmi mú fún yín ẹ̀ lágbára. ومن لستم له برازقين ẹ lè sọra yín dolówó. ومن الله لستم أكبر كبيرا. له برازقين الله أكبر كبيرا. ومن لستم له برازقين kábíyèsí wa ní ẹni tó bá ti ọba ti lóró ò lè fẹ́ ọmọ ọ̀hún. Allahu Akbar kabira. وإن من شيء الله أكبر كبيرا. إلا عندنا خزائنه la hawla wala quwwata illa وما billahi ننزله إلا بقدر معلوم orí nǹkan orí ìyẹn ni bàbá yìí yọ sí. Ntí ò lè bá ọ dalẹ̀. Ntí ò lè bá ọ dalẹ̀. Tọ́lọ́run ti màsìkò tó lòdà. mi ò gbọ́n tó wí o. من شيء ya salam. إلا عندنا خزائنه Ọlọ́run ní gbogbo ń tẹ́ ẹ níwọ̀n yìí kò sókan. Allahu Akbar kabira. وإن من الله أكبر شيء إلا عندنا خزائنه ẹ̀ẹ́dá kankan ní gbogbo tí ń bẹ lọ́wọ́ yín yìí mi mú ní ọ̀dọ̀ mi ló ti wá. عندنا owó tẹ́ ẹ ní ọ̀dọ̀ mi ló ti wá. ọmọ tẹ́ ẹ bí ọ̀dọ̀ mi ló ti wá. إلا gbogbo ilé ńláńlá tẹ́ ẹ kó kiri ọ̀dọ̀ mi ló ti wá. owó tẹ́ ẹ kó pamọ́ wọ̀nyí mi mú ní. وإن من الله أكبر. شيء إلا عندنا ya salam ya salam. Ọlọ́run lẹ́ẹ̀ ní kankan bí ọ̀dọ̀ mi ló ti wá. وما ننزله يا سلام. Allah. إلا بقدر معلوم
gbogbo tí mo sì ní mo kó fún yìí náà ẹ lò náà ni ìwọ̀n bá ẹlẹ́ kálukú lọ́wọ́ kálukú ó lò ìwọ̀n abáni àti kádàrá àti kọ́ọ̀lẹ̀ fún kálukú. illa bi qadari ẹ̀bùbù tá a pa fún kálukú náà ni ó lò. illa Allahu akbar kabira. ẹni tí ó máa lo bílíọ̀nù láyé Ọlọ́run ni mo ti pè búburú rẹ̀ fún. illa bi qadari ẹni tí ó sì ní kó $1 million láyé tí ó fi kúrò Ọlọ́run ni mo ti kádà rẹ̀. illa bi qadari ma'lum. kò sọ kankan nù gbogbo kò sí ní tẹ́ ẹ dà láyé tí èyí jẹ́ pé mi Ọlọ́run mo pè búburú ẹ̀. wa ma nunazzilu illa bi qadari ma'lum. ọba yìí wá ṣe bí olówó ló fẹ́ kó fẹ́ ọmọ rẹ̀ ó ṣe bí gbogbo àwọn olòṣì wọ̀nyí wọn ò lè wúlò la ilaha illallah. wa ma nunazzilu ya salam ya salam. illa bi qadari ma'lum. Allah. wa ma Allah. nunazziluhu ya salam ya salam. bi qadari ma'lum. wa in min shay'in illa indana khazainuhu. àwọn èèyàn ṣe bọ́gbọ́n àánú wọn lọ́sọ̀ wọn dòdò. òmùgọ̀ bàbá rẹ̀ ṣiṣẹ́ ju tiẹ̀ lọ kò lówó. ìyá rẹ̀ mọ̀jà àtàjù ọ̀nà kò lówó. àwa ọlọ́run lé mi ọ̀dọ̀ mi lọ́dọ̀ èmi mú wá. kò sí ń tẹ́ńbẹ́ lọ́wọ́ ayé tí èé sọ̀dọ̀ èmi ọlọ́run ló ti wá. owó tẹ́ ẹ ní ni ipò tẹ́ ẹ ní ni ọlá tẹ́ ẹ ní ni ogun olé tẹ́ ẹ kọ́ kiri èmi mo ní ọ̀dọ̀ mi ló ti wá. wa ma nunazziluhu illa bi qadarin ma'lum. Allahu akbar kabira. وما الله أكبر كبيرا. الله أكبر كبيرا. بقدر معلوم. bàbá wọnú ọ̀rọ̀ àpò àdìsá náà Muhammad ó láwọn nǹkan mẹ́rin kan ń bẹ tó jẹ́ pé a gbọ́dọ̀ àwọn nǹkan mẹ́rin kan ń bẹ tí ò ṣeé fọkàn balẹ̀ sí. ad-daru walaw safa. ìgbà la ilaha illallah ìgbà tí ń bá ń lọ fún ọ láyé o ò lè sọ ibi tí ó gbé ọ kà á ó gbé ọ síbì kan lónìí nínú ibi tí ó tún gbé ọ kà lọ́la ọ̀ma ẹlẹ́ẹ̀kejì mẹ́. al-mar'atu walaw kathura walaw talat ishratuha. bẹ́ẹ̀ sì lóbìnrin ìyàwó rẹ tó fẹ́ létí ń wọ́ tó ń fẹnu kò lẹ́nu ọmọ tó lè ṣẹlẹ̀ látọ̀dọ̀ rẹ̀ lọ́la. alhakimu. Allahu akbar kabir. walaw qaruba minka. Allahu akbar. alhakimu. ya salam ya salam ya salam ya salam. wa ma nunazziluhu illa bi qadarin ma'lum. o ṣe. wa ma nunazziluhu illa bi qadarin ma'lum. àwọn tó ló ń bá kọ mọ́ ọ náà ni ó ṣẹlẹ̀ sí ọ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ náà ni adájọ́ àbọ́lọ́pàá àbí lọ́ọ̀yà gbogbo àwọn tá à ń pè ní olófin wọ̀nyẹn bó ti wulẹ̀ kó súnmọ́ ọ tó àmọ́fẹ̀mí balẹ̀ sí i ọlọ́mọdé oníkéèsì ní njẹ́ ọba ní kéèsì lọ́ọ́ mọ̀ pé bó bá mọ̀ pé ojú tó máa fi wò ó ni pé èèyàn aburú a sì gbẹ́jọ́ rẹ lọ fẹ́ lòmíì pàápàá jùlọ àwọn adájọ́ wọ̀nyí pàápàá jùlọ àwọn lọ́ọ̀yà wọ̀nyí bó o bá bọ́lọ́pàá sọ ọ̀rẹ́ tó ń bá a ṣe ọ̀rẹ́ ẹ̀wọ̀n ni o ọ̀rẹ́ ẹ̀wọ̀n ọ̀rẹ́ àtìmọ́lé ńlọ ń bá a ṣe òní ọ̀kà ń kọ́ọ̀pù sí ọ lọ́wọ́ yóò sì máa sọ pé ìjọba ló wí bẹ́ẹ̀. wa in shay'in illa indana khaza'inuhu. la hawla wala wa in min la hawla wala quwwata illa bika indana ya salam. bàbá wa wo dáadáa kò sí àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí wọ́n láà lè fàyàbalẹ̀ sí àdébí láà lè fàyàbalẹ̀ sí ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ. alimalu walaw kathura. bó ti wulẹ̀ kó wọ́pọ̀ tó kò ṣe fẹ̀mí balẹ̀ sí pípọ̀ rẹ̀ òpin ọmọ tán
ayọ́ ta tó wọ owó tó fi jẹun tì. وجعلنا لكم فيها معايشة Allahu akbar kabira. وما لستم له بالرازقين ọlọ́run lẹ́yìn kọ́ lè sọ ara yín dolówó. وما ẹ̀yin kọ́ lè sọ ara yín dolówó. lahu biraziqin. ọba yìí wá bẹ̀rẹ̀ wàhálà ó ní àyàfi bó ń bá rí olówó gbogbo àwọn èèyàn ńláńlá ni á wá àwọn olówó olúwọ wọn náà fẹ́ fẹ́ ọmọ rẹ̀ yóò fojú tẹ́ńbẹ́lú wọn látòkè délẹ̀ ni ó ṣe bẹ́ẹ̀ fáfá ó ṣe bẹ́ẹ̀ fáwọn gbajúmọ̀ ó ṣe bẹ́ẹ̀ fáwọn olówó ó ṣe bẹ́ẹ̀ fáwọn oníṣòwò tọ̀ òun fúnra ara rẹ̀ wá ń wo ibi tọ́lọ̀ ń gbà la ilaha illallah. wa in min shay'in illa indana khaza'inuhu. ọlọ́run ní gbogbo ohun tí ń bá ń bẹ tẹ́ ẹ bá ń lọ́wọ́ yín gbogbo ohun tẹ́ ẹ bá ń dà. illa indana khaza'inuhu. gbogbo kò tẹ́ ẹ délé ní èmi ọlọ́run gbé yín débẹ̀ ọba yìí wá fojú tẹ́ńbẹ́lú gbogbo èèyàn àṣetáni ó wá lọ́dọ̀ ọlọ́run ní wọ ọlọ́run ọba yìí pẹ̀lú bí ṣe ń ṣe yìí o yóò fi mí lẹ̀ kí n lọ́ọ́ bá a ọlọ́run nítọ̀ nígbà tó yẹ pé oore tí mo ṣe fún ọkọ̀ mọ́ bó bá rí bẹ́ẹ̀ oore tí mo ṣe fún ọkọ̀ mọ́nu bó bá rí bẹ́ẹ̀ ńgbà náà mo di ọ sí lórí ibà la ilaha illallah. wa in min shay'in illa indana khaza'inuhu. òkú sí ọlọ́run. wa in min shay'in ẹni tí ọ̀dọ́ lọ́hùn ọmọ gọ́ o. illa indana khaza'inuhu. ọlọ́ni gbogbo ntí ntẹ́ ẹ ní gbogbo ntí ń bẹ wọ̀nyí tẹ́ ẹ ń rí pẹ̀lú ara yín wọ̀nyí kò é sọ̀dọ̀ yín ọ̀dọ̀ mi ló ti wa wá. ma nunazziluhu Allahu akbar kabira. illa bi qadarin ma'lumin. bàbá ò ní gba kádàrá. wa ma bàbá ò gba kádàrá tọ́lọ̀ ń dà kó sá lówó yìí náà kó sá lówó yìí náà ní táwọn hàn wọ káraha gbogbo bí ọba ti jẹ́ Allahu akbar kabira. ẹ̀yin ọmọ Nàìjíríà yé wọ́wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má jọ owó ọba gbèsè ayé yín àtàlìkí á máa ń jẹ́ Allahu akbar kabira. ìjọba tẹ́ ń ṣe ẹ̀ṣẹ́ lérí nǹkankan torí owó ni ẹnìkankan tó lò nífẹ̀ẹ́ ìlú yìí ò sínú yín nítorí owó nítorí owó ni Allahu akbar kabira. bẹ́ẹ̀ yẹn bá sì bẹ́ẹ̀ tó wó lọ bẹ̀ ntí ó gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ ò ní dà Allahu akbar kabira. Allahu akbar kabira. ọlọ́run wá rí wà Sátánì mo dí ó sí lọ́ọ̀rẹ́ bá lọ́ba lọ́ọ̀rẹ́ bá ọba yìí gbọ́ dọ́dọ̀ ọba ó kí òun náà lọ́nu ọlá ńlá ó yíra padà òun náà sọ rẹ̀ dọmọlúàbí Sátánì sọ rẹ̀ dọmọlúàbí mọ́tò tẹ́nìkan ò rí gùn lógùn débẹ̀ aṣọ tẹ́nìkan ò wọ̀ rí rárá irú ẹ̀ lòun wọ̀ bàtà tí ò sí lẹ́sẹ̀ ẹnìkan láàrin ìgboro lọ́wọ́ ó wá débẹ̀ ó wá sọ̀kalẹ̀ nílé kábíyèsí ó lòun béèrè kábíyèsí wọ́n ní ó wọlé nígbà tí kábíyèsí gan kọ́kọ́ rí iná orí ẹ̀ ti fò lọ pé èèyàn ló sì ọ̀ṣọ́ tó báyìí kí lẹ̀ ń fẹ́ o òdògán mú ọ kí ni wọ́n á máa fẹ́ oore tọ́lọ̀ ń ṣe fún yín náà ni èmi náà wá wà. Allahu akbar. hubbu sha'awati minan nisa'i wal banina. Allahu akbar. wal qanatiril muqantarati minan dhahabi wal fidda. ó sì ọlọ́mù. kábíyèsí ń bọ̀ wọ ẹni tó dúró ní ọ̀làpọ̀ ibi lóòótọ́ kí lẹ̀ ń fẹ́ ọmọ yìí ni mo fẹ́ fẹ́ lórí bí mo ṣe ń fẹ́ ọmọ yìí bí ẹ bá lè yọ̀ǹda ẹ̀ fún mi mo mọ̀ páwọn èèyàn ń ṣe wàhálà ṣùgbọ́n kì í ṣe irú àwa yìí lálẹ́ déwájú yín tà ní rọmọ yìí fẹ́ bẹ́ẹ̀ bá pẹ́ yọ̀ǹda ẹ̀ fún mi ilé yín yìí á padà wó ààfin
á fi kọ́ èyí tó jẹ́ tìgbàlódé irú mọ́tò tẹ́ ń lò yìí kọ́ ló yẹ kẹ́ ẹ máa lò irú àwọn aṣọ tẹ́ ń wọ̀ yìí kọ́ ló yẹ kẹ́ ẹ máa wọ̀ gbogbo tí wọ́n ń jẹ́ àdúgbò yìí á tún gbogbo ẹ̀ ṣe ilé tí ọba dá aládùúgbò yìí á wọ á tún kọ́ míì síbẹ̀ fún yín la ilaha illallah owó lè sùn èṣù lówó kò ṣe é mọ́ ní. yẹ̀dúlì fakiru wa kullu shay'in didduhu. Allah. wa nasu tagiluku dunahu abwaba. mò ń bọ̀ ń bẹ̀ yẹn. wa yarahu mamkuta. Masha Allah. wa laysa bimudhnibin. Allahu akbar kabir. wa yara al-adawata la yara asibaba. ṣé nǹkan tá a fà ń sọ fún wa ń bẹ̀rẹ̀ ni pé gbogbo ẹni tó bá jí láàárọ̀ tálíkà bá jí láàárọ̀ tó jólòsì èèyàn gbogbo ntí ń bẹ láyé ní ó máa bínú sí gbogbo ntí ń bẹ láyé ní ó máa bínú sí bẹ́ẹ̀ sì ni òun fún rẹ̀ ó máa bínú sí gbogbo ntó náà bá rí. wanasu tagiluku dunahu abuwa. kódà bọ́ bá lọ kàlẹ̀kùn léèbì kan wọn ò ní sílẹ̀kùn fún ya salam ya salam. wàyàrá awu mamukuta. ya salam ya salam. walaysa bimudhnibin. Allah àwọn èèyàn ó sì máa bínú ẹ̀ wọ́n máa bínú ẹ̀ láìṣẹ̀ wọ́n. wàyàrá lè àdáwàtà ọlọ́mọ sí aló láyàrá èṣù lówó owó lè sùn o. wàyàrá lè àfi ká ṣọ́ra. láyàrá àsìbàbà. wàyàrá lè àdáwàtà láyàrá àsìbàbà. mo dúpẹ́ ọlọ́run ètò ìṣe fún mi tẹ́ mi lọ́rùn ọmọ dúpẹ́ o. bí tálíkà bá jí tí ò rí nǹkan kan jẹun tí tọrọ ọba jí làárọ̀ tọrọ kò bá jí làárọ̀ gbogbo ntí ń bẹ láyé ní ó máa bínú sí ntí ń bẹ láyé ó máa bínú sí òun náà. wọn ò ní sọ̀rọ̀ rẹ̀ lọ́rọ̀ rẹ̀ rárá ẹni ó bá pàdé ẹ̀ lọ́nà yóò pò sé torí pé kò lówó lọ́ọ̀nì yóò wá ní gbogbo èèyàn lọ́ta gbogbo èèyàn ní ọmọ ẹjọ́ta rẹ̀ gbogbo èèyàn ní ọmọ àlàyé. wàyàrá mamukuta. Allah òun fúnra rẹ̀ ó ríra wàyàrá ọlọ́mọdé àríra ẹni banújẹ́ ọlọ́mọdé àríra ẹni pé owó lè sùn o walaysa èṣù lówó àfi ká ṣọ́ra kò sì ṣe é mọ̀ ní. ńgbà tí kábíyèsí gbúrò owó ó tó gbúrò owó ní ẹ̀ẹ́tún àdúgbò ìṣe nítorí pé ẹ fẹ́ fẹ́ ọmọ yìí kábíyèsí ní òṣè gangan ń bọ̀ lẹ fẹ́ fẹ́ onímọ̀ ń bọ̀ ẹ bá ti pé àwa náà ká kó nǹkan àná wá ní àṣetánì wa ó wá kó ẹrù ńlá wá fún wọn ẹrù bà kábíyèsí náà irú mọ́tò ńláńlá ìgbogbo ilé tí ń bẹ ládùúgbò ó ti wó o kábíyèsí nígbà tẹ́ ẹ tí ń bá ṣẹ́ lọ nísìn ó yẹ ká so igi ọmọ òun náà fún yín tó lọ́ba so igi ẹ̀ fún èèyàn ló pé o èṣù lówó owó lè su o la ilaha illallah èṣù lówó owó lè su èṣù ní owó lè su bá a bá wo dáadáa ọba yìí wá ọpọlọ rẹ̀ ti fò lọ nítorí pọ́nrọ́wọ́ torí pọ́nrọ́ ńlá ó ti rí i pé ibi ìlàyé òun ti wá dáa lórí ọmọ kan yìí náà irú tó ń fẹ́ lórí ẹ̀ náà ni ìwọ náà bàbá ọmọ tó bí òfin máa lọ káàkiri àwọn èèyàn ńláńlá ló fi ń lọ fún gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ tó yí orí fẹ́ gbogbo wọn lọ ń sọ fún pé kì í ṣe irú àwọn ọmọ oníranú wọn yẹn ló lè fẹ́ o ó rí ọ̀bọ̀ owó èṣù náà ni owó èṣù ni ọ̀bọ̀ sí. Allahu akbar kabira Allahu akbar kabira tó ọba yìí ń jọ náà lẹ́yìn tó fi ọmọ yìí lọ́kọ tó wá fọ ọmọ ọkọ̀ mọ̀ pé ṣètánì lòun fọmọ òun lé lọ́wọ́ ó wá fi lé lọ́wọ́ àtòkù rẹ̀ àtàyè rẹ̀ mo fún yín ọlẹ́ ṣeun bàbá ó wá mú ọmọ yìí lọlé ntọ́mọ yìí ọkọ̀ọ̀kọ́ rí tí ọkọ̀ọ̀kọ́ rí ní la ilaha illallahu muhammadu rasulullah sallallahu alayhi wa sallam Allah. wayara ládàáta láyàrá ṣèbàbà. Allah.
ويرى العداوة لا يرى سبابا. ọwọ́ á mú ọmọ yìí lọ kò mọ̀ tí ìjújọ́ mélòó kan lọ tó dọ́dọ̀ rẹ̀ tó gbé yíyàwó kò mọ̀ bàbá ọmọ pé sùn lòún fọmọ fún lọ́ba lòún wá òun fowó kan sí kọ́nà àbìkan nù lé òun ò rí mbẹ̀ ntòun ò sì fẹ́ láyé ni pé kéèyàn ọmọ ajalè àṣewọ ọmọ yìí ó lè lọ́ọ́ máa jà kò ṣe méní ṣe méjì lọ́ba mú ọmọ yìí lọ́ba pe àwọn èèyàn jọ lọ́ba mú ọmọ yìí lọ́ba bẹ́ lọ́wọ́ la ilaha illallah lọ́ba gé lọ́wọ́ ni báwọn èèyàn bá ti jalè wọ́n ó gé lọ́wọ́ ni ọmọ yìí ò lè kò lè pariwo bẹ́ẹ̀ ó ti mọ̀ pé bàbá àwọn ti fi òun lé lọ́wọ́ àwọn èèyàn bàbá gbọ́ wọ́n lọ sọ fún bàbá pé wọ́n mà ti gé ọmọ rẹ lọ́wọ́ ó ní kò sí tọ́jọ́ ọjọ́ kejì èèyàn ní Sàtánì tún jáde lọ ìwọlé ó tí ó tún wọlé ó ní owó èyí tí mo gbé bí wọn ò tún bọ́ ó ní wọn ò fọwọ́ kun owó kankan Sàtánì ní sẹ̀ríà tí ń bẹ ó ní pé bẹ́yàn bá jalè lákọ̀ọ́kọ́ wọn ó gé lọ́wọ́ bó bá jatẹ lẹ́ẹ̀kejì wọn ó gé lẹ́sẹ̀ kejì bí a bá gé ọwọ́ ọ̀tún wọn a sì gé ẹsẹ̀ òsì lọ́ba tún mú ọmọ bọ́ta lọ́ba tún gé lẹ́sẹ̀ òsì la ilaha illallah muhammad rasulullah. ọlọ́run má ṣe alólòsì ṣùgbọ́n èṣù lọ́wọ́ owó lè sùn. ìròyìn wá bá kábíyèsí lọ́ba ni wọ́n lọ gbé ọmọ wọn wá wọ́n wá gbé ọmọ náà dé Sàtánì wá dúró ó wá ń béèrè pé kí ló dé tó gé ọmọ àwọn kí ló dé tó gé ọba ó ní àágé náà ni ìdájọ́ ọlọ́run la ṣe fún yẹn ọwọ́ ọmọ àwọn ni yíyí tí ó yí padà ní kábíyèsí bá rí i pé Sàtánì ni la ilaha illallah muhammad rasulullah sallallahu Sàtánì ìwọ ló wá tó ṣe gbogbo nǹkan wọ̀nyí fún mi ìwọ náà ló wá gé ọmọ mi lọ́wọ́ kan ló gé lẹ́sẹ̀ kan Sàtánì ní bẹ́ẹ̀ ni òun náà lòun ń jẹ́ bẹ́ẹ̀ òun lówó òun náà sì lòun fúnra òun Allahu akbar kabira yóò wáyé wówó ká má wá owó lọ sọ́nà abi tí ó fi kó parun bá wa ọlọ́run má ṣe wá lólòsì ṣùgbọ́n ká má fi pa wówó ká má wá owó lọ ibi tí ó gbàgbé sí ayé wa jẹ́ àwọn àfọwọ́ oníwáka wọn máa ń dá wákà Allah. ẹ wo owó máa ní ìwọ̀n ẹ bẹ̀rù ọlọ́run. Allahu akbar kabira. ẹ wo owó máa ní ìwọ̀n ẹ bẹ̀rù ọlọ́run. ẹ wo owó máa ní ìwọ̀n kẹ́ bẹ̀rù ọlọ́run. ẹ wo owó máa ní ìwọ̀n kẹ́ bẹ̀rù ọlọ́run. ọlọ́run ló kúkú lówó ẹ̀dá ṣe sòrò. ẹ wo owó máa ní ìwọ̀n kẹ́ bẹ̀rù ọlọ́run. àní ẹ wo owó máa ní ìwọ̀n kẹ́ bẹ̀rù ọlọ́run. ẹ wo owó máa ní ìwọ̀n kẹ́ bẹ̀rù ọlọ́run. alọ́lọ́run ló kúkú lówó kẹ̀dá ṣe sòrò. ẹ wo owó máa ní ìwọ̀n kẹ́ bẹ̀rù ọlọ́run. ẹ bá mi wí pé ẹ wo owó máa ní ìwọ̀n kẹ́ bẹ̀rù ọlọ́run. ẹ wo owó máa ní ìwọ̀n kẹ́ bẹ̀rù ọlọ́run. bàbá wa ọlọ́run jẹ́ pẹ́ fún wa àpàrà sí ibú ọlọ́run mọ́jọ bá yín àlùbáríkọ́lá níbi wa Muhammad ẹ̀yin nínú àlàyé yìí tẹ́ ṣàlàyé fún wa ó ṣe tún wá já sí pé àwọn obìnrin tó já sí pé àjọ ọlọ́run dá wa méjèèjì wá sáyé ó sì já sí pé àwọn tún ní ọfà tí ṣèitọ́ọ̀nì tí ó tún ta mọ́ wa tí ó mú wa ẹ dákun ẹ bá wa yànnà náà rìn o. obìnrin ńlá ti jẹ́ bẹ́ẹ̀ obìnrin ńlá ti jẹ́ èṣù nínú nǹkan tó lè da alámọ̀rí ẹ̀ dàrú nítorí mo ti sọ nínú ọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ èṣù lówó owó lèṣù yìí náà pé ọlọ́run dá àwọn nǹkan mẹ́rin gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ pé àwọn nǹkan mẹ́rin tọ́lọ́run dá yìí àwọn ni wọn ò ṣe é sọ pé yóò rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ àwọn nǹkan mẹ́rin yìí ó ní ò ṣe é fọwọ́ sọ̀yà sí pé bákan ni ó rí àbí bákan ni ó jẹ́ àkọ́kọ́ náà àwọn nǹkan mẹ́rin yẹn
obìnrin já kọ́kọ́ ọ̀nà tí obìnrin fi Jésù ó ní pé bó ti wulẹ̀ kí obìnrin ó pẹ́ tó bó ti wulẹ̀ kí obìnrin ó dàgbà sílé ọkọ ẹ̀ tó a gbọ́dọ̀ nífàyàbalẹ̀ pé kò lè jàǹbá ẹni a gbọ́dọ̀ nífàyàbalẹ̀ débi pé kò lè pani. Allahu Akbar. So nípa báyìí obìnrin jẹ́ èṣù bá a bá wo ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ ìgbà tá ń lò láyé gbígbà dáadáa bá yí kan ẹ̀dá ọlọ́run ní ó yí kan nù kó wá má dunnú pọ̀ ẹ̀dá ò gbọ́dọ̀ jẹ́rìí ìgbà pé gbígbà ti rí náà ni ó ṣe máa lọ ó bá tún yá yóò tún yí padà ẹlẹ́ẹ̀kẹta ńbẹ̀ òun náà ni bá a bá wo àlámàrí wa bá a ṣe ń gbélé ayé àwọn kan là ń bá gbélé ayé nínú ẹlẹ́ẹ̀kẹta tí a lè sọ pé báyìí ni ó ṣe àbí báyìí ni ó ṣe òun náà làwọn tí wọn à ń pè ní agbófinró àbáwọn tó fi ń bẹ lọ́wọ́ wọn àwọn aṣòfin bíi adájọ́ bíi lọ́ọ̀yà bíi ọlọ́pàá ẹni ó bá ń gbẹ́kẹ̀ láwọn eléyàn kò rí èèyàn gbẹ́kẹ̀lé nítorí pé bó ti wulẹ̀ kí wọ́n súnmọ́ ọ tó ọlọ́run má jẹ́ ọ dáràn bọ́ ọ bá ti dáràn mú ẹ̀mí pé yọ́ là ọ́ kúrò ń bí ọ̀ràn mú kúrò ń bẹ̀ anábìlá àgbọ́dọ̀ nígbàgbọ́ sírú wọn pé ò ní jàǹbá wa ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ òun gan wá lówó yìí owó gan fúnra rẹ̀ èṣù ni torí bó bá dé ẹ̀dá yìí mọ̀ wọn ara ẹ̀ mọ́ kùránì náà ní innal insana la yatgha an rahu istaghna ẹ̀dá ọkọjá ààyè ẹ̀ ńgbà tó bá bára rẹ̀ láàyè tí ò retí bó bá yẹ pé bí wọ́n ṣe é dìbò pírẹ́sídẹ́ǹtì láyé bí wọ́n ṣe é dìbò gọ́fúnà láyé àwọn tí wọ́n jẹ pírẹ́sídẹ́ǹtì tí wọ́n jẹ gọ́fúnà wọn ò jẹ́rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n bí wọ́n bá ti débẹ̀ gbogbo nǹkan ó sì yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ìyàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn kò sí ní tó jẹ́ ó yàtọ̀ owó tó wá jẹ́ wọn ó yàtọ̀ náà ní jẹ́ wọn ó sì wà o ẹ̀dá kan ò ní lówó lọ́wọ́ kó jókòó jẹ láyé ẹ̀dá kan ò ní lówó lọ́wọ́ láyé kí wọ́n máa wá sọ fún un pé ọmọ lójú tì o níjọ́ owó bá ti dé ni òṣojú tì mọ́ níjọ́ owó bá ti dé ni òsì tẹríba mọ́ níjọ́ owó bá ti dé ọ̀nà tẹ́dà fi súnmọ́ lọ́hùn kò ní rí súnmọ́ mọ́ torí pé gbogbo ọ̀nà ibi tí ọmọ ẹ̀yà owó sí kò ní jí orí bi kírun kò ní jí orí bi ronú kódà bí owó bá dé tán àánú ò sí mọ́ nítorí pé gbogbo àwọn tí èèyàn á ṣàánú ò ní lè súnmọ́ ọ̀dọ̀ ẹni tó jólówó mọ́ nígbà tí owó tí tó nǹkan ìyẹn là á máa pé mọ̀ ń ṣàánú eléyìí kílé ọ̀wọ́lé wá bó bá ti di pé owó dé ó ní irú ẹni tó lè wọlé so nípa báyìí owó lè sùn èṣù lówó ṣùgbọ́n kò ṣeé mọ̀ ní. bàbá wa ní lọ́wọ́ àdúrà tá a máa ṣe ni pé èyí tí ó ṣe wá láǹfààní tá a fi soríire pẹ̀lú ẹ̀ oníkọ́lọ́hún ó ṣe owó tó bá fún wa eléyìí ní pàtàkì ọ̀rọ̀ tá a fi sọ pé owó lè sùn èṣù lówó. bàbá wa ọlọ́njẹ́ mi yóò gùn fún wa albarkola anabiwa Muhammad àlàyé yín tẹ ṣàlàyé fún wa yìí tẹ sọ fún gbogbo ilé ń jẹ́ kó yé wa pé bó ti wulẹ̀ ká wá owó tó ká wà níwọ̀n wọn bá ní. torí pé owó ni èṣù náà lówó. Masha Allah. àmọ́ bàbá wa ẹ dákun ẹ bá wa ṣe àdúrà fún gbogbo àwọn tí ń wò wá nílé torí kò sí bá a ṣe fẹ́ wá owó yìí ayé ò ṣeé gbé láì lówó lọ bẹ́ẹ̀ sì ni bá a bá ń bẹ láyé bí ò bá sóbìnrin bí ọ̀bọ ni gbogbo wa ò bá ṣe rí torí àní wẹ̀ àní wọṣọ àní wò pé nìkan wò wá ẹ bá wa ṣàdúrà kọ́lọ́wọ́lá ànábì wa Muhammad kọ́lọ́wọ́lá bẹ́ẹ̀ ti rí níwájú ọlọ́run ẹ bá fi tọrọ fún gbogbo àwọn èèyàn kọ́lọ́ mọ̀járí kálu páńpẹ́ lára àwọn méjèèjì. àwọn ọfà méjèèjì abẹ́lọ́hùn ọlọ́run má jẹ́ ó gbé gbogbo wa ọfà tówó ni ọfà tóbìnrin ni ọlọ́run má jẹ́ kí àṣetánì orí ta bá wa. bá a bá lówó ayé ò ṣe gbé lóòótọ́ ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run ògo tọ́lọ́run wọ́n bá fún wa owó rọrùn lọ́lọ́run ó ṣe àwọn obìnrin tó fi tì wá tá à ní tó ń jẹ́yàwó fún wa nísìnyí ọlọ́run ó jẹ́ àlùbáríkà wọn ò ní jẹ́ okùnfà aburú fún wa wọn ò sì ní jẹ́ okùnfà àparun fún wa
wọn ò sì ní jó ní jàǹbá fún wa ọlá nàbí wa Muhammad gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ń lé Ọlọ́run kò sì dúà ní gbogbo wa yóò fún wa lówó ti dáadáa yóò sì fún wa ní gbèsè ayé ìrọ̀rùn ọlá nàbí Muhammad ọlá la hawla wala quwwata illa billahil aliyyil azim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. ẹ ó máa níwọ̀n kẹ́bẹ̀rù Ọlọ́run ló kúkú lówó ẹ̀dá ṣe sòrò. ẹ ó máa níwọ̀n kẹ́bẹ̀rù Ọlọ́run. àní ẹ wọ́wọ́ máa níwọ̀n kẹ́bẹ̀rù Ọlọ́run. ẹ ó máa níwọ̀n kẹ́bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run ló kúkú lówó kẹ̀dá ṣe sòrò. ẹ ó máa níwọ̀n kẹ́bẹ̀rù Ọlọ́run. ẹ bá mi wí pé ẹ wọ́wọ́ máa